so ìwọ tó ń bá sọ tó lóògbọ́ wà á kéré oko ẹ délé lọ́jọ́ ọ̀la kó ṣe ti pè so irú wọn nísìn tó yẹ pé anything can goes ni torí owó nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ ní yunifásitì nìyẹn ìjọba àníjà lọ́rọ̀ àwọn ọmọ yìí àwọn 16-17 years old. ẹ káàbọ̀ sí ìkànnì Hajiyara Malifa TV ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button kẹ́lẹ̀ láǹfààní àti gbádùn wa síwájú sí i àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. láti máa wọ ní ẹ bá wa sọ fún orúkọ yín àti ipò tẹ̀dùn ní ìpínlẹ̀ Ògùn. orúkọ mi ni Felix Olúwaṣeun Àgbẹ̀sánwà ajìjàǹgbara dókítà Felix Olúwaṣeun Àgbẹ̀sánwà èmi ni ààrẹ gbogbo olùkọ́ girama ní ìpínlẹ̀ Ògùn tá à ń pè ní Academic Staff Union Secondary School Ogun State Chapter. ẹ ṣe sà ní nǹkan bí ọjọ́ mélòó kan sẹ́yìn ẹ fi ìlédè kan léde léè tí ẹ tójú òpó àwọn WhatsApp káàkiri tí ẹ pè ní married in school but single at home. nígbà tí married in school single at home wọ́n wò pé ọ̀rọ̀ pàtàkì wà nínú ilé tó mú ìwúrí àti wípé yóò mú ìṣesí tó láàmìlaka wá fún àwọn ọmọ eléyìí tó jẹ́ akẹ́kọ̀ọ́ wa lóde òní. kí lẹ gbà lérò kẹ́ tó sọ orú àkójọpọ̀ pé married in school but single at home. ẹ ṣe atọ́kùn bí ẹ ṣe mọ̀ ṣèpáyà ló máa ń wá sọ́kàn ènìyàn ní gbogbo ọjọ́ tí wọ́n bá ti jí. nǹkan tẹ́ ẹ rí kà yìí kò ṣẹ̀ṣẹ̀ jẹ́ nǹkan tuntun tí mo ṣẹ̀ kọ́ ó ti wà tipẹ́tipẹ́ tí mo ti kọ́ lẹ̀ ṣùgbọ́n tí mo ṣe kọ́ lẹ̀ náà ó wá jẹ́ wípé àwọn nǹkan tó yẹ pé tí mo lè sọ fún yín pé categorically pé ó jẹ́ nǹkan tó ń bá ìgbà yìí mu. nǹkan tí mo rò ní àwo gbogbo ilé ẹ̀kọ́ girama àti ilé ẹ̀kọ́ gíga tá à ń pa institution wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ náà ti pàdánù ọjọ́ ọ̀la wọn nípa ìwàkiwà àti àṣàkáṣà tó ń ṣe yìí. ó pẹ̀lú nǹkan tá a ṣe sọ wípé ká fi kọ́ àwọn èèyàn lọ́gbọ́n torí pé a fẹ́ kí òbí kọ́ ẹ̀kọ́ níbẹ̀ a fẹ́ kí àwọn ọmọ tó wà nílé ìwé náà kan ṣe kí ni o kàn kọ́ ẹ̀kọ́ náà níbẹ̀ kí gbogbo wa ká ba lè rí pé ẹ̀kọ́ tá à ń kọ́ ó jẹ́ ẹ̀kọ́ tó dára. ohun tí ẹ kọ sójú òpó WhatsApp tí mo pè ní married in school but single at home yìí ó dé ìpele kan ẹ sọ wípé Nigerian campus value certificate best couple in the campus rather than their future. àní yìí ṣe bákan kò yé mi kí ni ohun tí ẹ ní lérò ńgbà kẹ́ tó sọ wípé certificate of best couple kí làwọn ìrírí yín lórí ẹ̀. tá a bá lọ sí ilé ìwé ẹlẹ́kọ̀ọ́ gíga tí táǹpé ifáfitì College of Education àti Polytechnic ẹ rí wọn tó bá ti di ìgbà kan tó bá wá ṣe student week wọn ẹ máa gbọ́ tó máa sọ pé wọ́n fẹ́ ṣe award káàkiri lára àwọn award ranù tó ń ṣe káàkiri ni award best couple ni pé akẹ́kọ̀ọ́ tó òun àti ẹnìkejì ẹ̀ tó lè gbé papọ̀ tó hàn dẹ̀jà fọdún méjì fọdún mẹ́ta tí gbọ́dọ̀ mọ̀ pé àwọn méjì pé ẹnìkan àwọn méjèèjì yẹn ọkọ àti ìyàwó ni wọ́n nínú ilé ìwé o tí wọ́n máa fi parí ọdún mẹ́rin. á wáyà yín lẹ́nu wípé láàrin ọdún méjì yẹn sọdún mẹ́ta yẹn àwọn kan tẹ́ẹ̀ tí ẹ̀rọ ló máa ṣẹlẹ̀. láàrin àwọn akẹ́kọ̀ọ́ náà. because kò sí tọ́mọ tí akẹ́kọ̀ọ́ lè tó ṣe lè gbé papọ̀ pẹ̀lú ọkùnrin tàbí òní tó ẹ̀fẹ́ lọ́kọláya tẹ́ẹ̀ ní ìbálòpọ̀ ẹ bá máa lo condom ọjọ́ kan ṣáwọn àjẹ pé ẹ máa fẹ́ try ẹ̀ àìmọye àwọn ọmọ tí ẹ pé wọ́n ti ṣẹ́yún gbogbo yín tó yẹ kán fi ṣoríire wọ́n ti ṣe dànù lórí pé tí má ṣe tán màá fẹ́ ẹ àdẹ̀kọ́ nínú nǹkan tá a kọ́ lẹ́yìn pé ẹ má gbàgbé àìmọye obìnrin tó ti sọ di oh God pé tọkùnrin mi tó bá ṣe tán tó bá rọ̀nà láti lọ tó bá lóbìnrin tó tún dájú lẹ́wọ̀ ó máa filẹ̀ ni kò sófin tó sọ pé dandan kó fẹ́ yọ̀nyọ̀ owó ni torí èdè eléyìí rẹ̀. bí ojú ìwòye tèmi ǹjẹ́ ẹ rò wípé àwọn òbí gan
wọ́n ní ipa láti kó lórí ọ̀rọ̀ wípé ọmọbìnrin ó ń kó lọ bá ọkùnrin nílé ẹ̀kọ́ gíga láti lè máa gbé pọ̀. Fún àpẹẹrẹ, ọ̀pọ̀ òbí ló jẹ́ wípé wọn ò lórí ọ̀fẹ́ bẹ́ẹ̀ náà láti dá gbalé fún ọmọ wọn. Wọ́n ní wo máa lọ sí skul lọ bá àwọn akẹgbẹ́ ẹ̀. Ṣé ẹ rò pé ipa yìí gan ó tún jẹ́ ohun tí ó ń kò kún kí àwọn obìnrin kó máa gbé lọ́dọ̀ ọkùnrin nílé ẹ̀kọ́ gíga fásitì? Kò sí òbí tó wà responsible tó mọṣẹ́ ìníṣẹ́ tó máa ní kí ọmọ òun obìnrin kó kàn lọ máa gbé ilé kan ṣáá láì rí i pé ó wá àyè fún ibi tó máa gbé. Ojú kòkòrò àìnítẹ́lọ́rùn ló ń pa àwọn ọmọ wa tó ṣe ń gbégbé ayé òṣì. Gbogbo àwọn tó gbé lé ọkùnrin yẹn náà ṣé ẹ fẹ́ sọ pé wọn ò ní ilé ni? Wọ́n nílé. Òbí rent ilé fún wọn. Ilé kan wà bẹ́ẹ̀ for nothing sake ni. Ìgbà míì ó lè jẹ́ ìkan lẹ́ẹ̀mejì náà máa lọ sílé wọn. Wọ́n lè wà bí ọjọ́ mẹ́ta nílé ọkùnrin yẹn. Ìgbà míì ọkùnrin náà lè kúrò nílé tiẹ̀ kó wá sílé tiwọn. So ẹ má fi ẹ̀bi yẹn fáwọn òbí. Kò sóòbí tá a bí ń léere bá ní kọ́ ọmọ obìnrin kó lọ ṣe ọmọ ọ̀dọ̀ fọ́kùnrin. Kó lọ ṣe ọmọ ọ̀dọ̀ fọ́kùnrin. Kí ló tẹ́ lo gbólóhùn yẹn pé àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ tí wọ́n gbé lọ́dọ̀ ọkùnrin ṣe ọmọ ọ̀dọ̀ fọ́kùnrin? Ọmọ ọ̀dọ̀ la rí wọn sí. Lọ́nà wo? Torí pé àìmọye obìnrin nínú wọn tán ní ọjọ́ ọ̀la tó dára ju ọkùnrin tán ń gbóúnjẹ fún lọ. Ìwọ tí wọ́n ti sanwó orí ẹ̀, ẹ̀yin atọ́kùn, kọ́kọ́ yín tó fẹ́ yín, ṣé kò sanwó orí yín ni? Tó bá máa pè ní ìsìn wá ní aya ẹni báyìí àdìgbàdà kó kú ní ìsìn. Nǹkan kan tó lè ya ọkọ àti ìyàwó ní ikú, tó bá ti kú tán òun ní àǹfààní láti fẹ́ ẹlòmíì. Ìwọ tó bá sanwó orí ẹ̀ tó ń gbélé ọkùnrin, ọmọ ọ̀dọ̀ ló ń ṣe. Kò sí nǹkan kò sọ̀rọ̀ mi tá a fẹ́ sọ ju ọ̀rọ̀ tọrọ bẹ́ẹ̀ lọ. Ó bẹ́tà kí gbogbo wa mọ̀ kó dẹ̀ yé wa pé obìnrin tó bá ti ń ṣe bẹ́ẹ̀ yíyan ń ṣèfẹ́ o, kò yẹ pé mo nífẹ̀ẹ́ rẹ o. Nǹkan tá à ń pè yẹn ni ìfẹ́kúfẹ̀ẹ́. Lára ohun tí ẹ kọ sínú ìyẹn ìfìlédè tí ẹ kọ nípa ẹ sọ pé sleeping with boys not man. Àárín yẹn jẹ́ kó yé wa dáadáa. Kí ni ohun tẹ́ ń gbìyànjú láti sọ ń bẹ̀? Ta lọkùnrin? Ta là ń pè ní ọkùnrin? Ta là ń pè ní full-fledged man? Ọkùnrin tí wọ́n pè ẹni tó wà responsible tó tójú bọ̀, tí ò ṣe pé wọ́n tún ń bọ̀. Àwọn ọmọ wa tó wà ní university tó wà ní institution à ń bọ̀ wọn ni wọ́n tún ń bọ̀yàn. Ṣé wọ́n ń gbowó lọ́wọ́ òbí? Owó tọ́ná fòbí ní ṣáwọn lólówó ni. Ìgbà tí tó tẹ̀ wá worst ní ìsìn ìgbàjẹ́ pàtí wá ní yahoo tó tẹ̀ pọ̀ ní student, yẹ pé wọ́n fi wọ́n ṣe owó káàkiri ni. Nígbà táwọn wà lọ iléèwé, ìgbà táwọn wà ní iléèwé gíga, ẹ̀rú wà nù wà. Pẹ̀lú owó tó máa fún wa tó ṣe kékeré tó fún wa yẹn, ẹ má gbàgbé owó yẹn náà la máa fi ṣe kíni, la máa ná, la máa manage, la máa fi ṣe tán. Wọn ò bí wá ní ká bá obìnrin kankan sùn. Nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ college o àti university o, kí ní jẹ́ girlfriend? Ó tiẹ̀ lè gbọ́ ni. Ṣé wọ́n jẹ́ pé òun tiraka láti ẹ̀ ti ra ìwé tó máa kà láti páàsì lọ́wọ́ pé ó tún wà àṣọ obìnrin kan? So ìyàtọ̀ láàrin boys àti men rèé pé àwọn boys àwọn tó sì ń bọ̀ tó tún ń bọ̀yàn. Ọkùnrin àwọn tó jẹ́ pé wọ́n tó ojú bọ́. Wọ́n ṣetán àti jẹ́ pé kò yẹ kí wọ́n máa lọ béèrè pé ìjọ fún mi 10 kọ́bọ̀. Oyè yìí tí bá jọkọ yín tí ìbá lè pèsè kọ́tẹ́ ẹ fẹ́, mo ń ṣọkùnrin tó responsible. Ó dà ní abẹ́ àṣà àti ṣe, kí tó lọ sábẹ́ àṣà àti ṣe, ẹ sọ̀rọ̀ nípa òbí, gbígba èrè lẹ́nu òbí. Kí ni ohun tí ẹ ń gbìyànjú láti sọ lápá abẹ yẹn? Láti gbàre lẹ́nu òbí ẹ̀. Ìgbéyàwó, kí ni ìtumọ̀ ìgbéyàwó? Mo fa ọmọ mi lé ẹ lọ́wọ́. Àti òkú ẹ̀ o, àtàyè ẹ̀ ìwọ ló ní. Bó ṣe ń lọ yìí o, Ọlọ́run á ṣọ́ ẹ lọ o. Ẹlẹ́dàá mi á ṣọ́ ẹ lọ o. Tèmi náà ṣe ní sùúrù nílé bàbá ẹ̀, tí mo ṣe jẹ́ ẹni tó yẹ pé
ibi tí mo dé lè ní sùúrù mi ló jẹ́ kí n gbogbo ìṣòro lè ní Ọlọ́run á jẹ́ kí wọ́n lọ ṣe rere o nǹkan tá à ń pè ní èrè òbí nìyẹn tí bàbá máa sọ pé ọmọkùnrin ìwọ náà ti dọkùnrin o tọ́jú ìyàwó ẹ o nǹkan tọkùnrin ní láti fi ṣe ọkọ fún ìyàwó Ọlọ́run á fi fún ẹ o ìtumọ̀ èrè òbí nìyẹn ìwọ tó o bá dúró gbà irú rẹ yẹn ó yẹ yín ṣe lè já sásán ẹ ti gbọ́ mi so ìtumọ̀ èrè nìyẹn. ṣe gbàgbọ́ lórí ọ̀rọ̀ àṣà àti ìṣe nínú ìfiléde náà kó wípé culture and values. Yes. Kí làwọn ohun tẹ́ ń gbìyànjú láti sọ lápá àgbẹ̀ culture náà? and value túmọ̀ sí pé àṣà àti ìṣe wa àbẹ́ẹ̀kọ́ ni kí ni àṣà àti ìṣe wa? Àṣà àti ìṣe wa ní pé number one àṣà àti ìṣe wa ó forbid ìwọ tó bá ti sanwó orí ẹ kò lọ gbé pẹ̀lú ọkùnrin. Ẹ̀kejì àṣà àti ìṣe wa forbid pé ìwọ tó bá sanwó orí ẹ wọn gbọ́dọ̀ rí wò ẹ àbí ẹ̀kọ́ ni àṣà àti ìṣe wa tún forbid pé ìwọ tó ò tí ì ṣe tán láti fẹ́yàwó o gbọ́dọ̀ ṣe kí ni o gbọ́dọ̀ máa lé ọmọ obìnrin káàkiri. Ẹ̀kẹrin ni pé àṣà àti ìṣe wa forbid pé ká máa ṣẹ́yún. Tàbí kéèyàn máa ṣẹ́yún fún yàn. Gbogbo ẹ̀ làṣà àti ìṣe wa tó ní pé a gbọ́dọ̀ ṣe. So ìwọ tó bá ń ṣerú ẹ̀ tó dẹ̀ ń continue bẹ́ẹ̀ yẹn kó mọ̀ wípé o ti kọjá yẹ o ti tàpá sí àṣà àti ìṣe. Bí ìlú ṣe wá rí lóde òní sà, ǹjẹ́ ẹ rò wípé lórí ọ̀rọ̀ àṣà àti ìṣe yìí kò fẹ́ẹ̀ fẹsẹ̀ múlẹ̀ dandan bíi tàtẹ̀yìnwá? Ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o ó sì fẹsẹ̀ múlẹ̀ o ó fẹsẹ̀ múlẹ̀ dáadáa ṣùgbọ́n ṣe mọ̀ wípé onílùú ló ní jẹ́ kí ìlú ẹ̀ tú o àbẹ́ẹ̀kọ́ ni ìwọ tó bá jó nílùú jẹ́ kí ìlú ẹ̀ tú ègbè kan máa kàn sọ yín ni pé ṣẹ́rí àwọn èèyàn wa ń gbà mí ẹ kàn sọ pé kò fẹsẹ̀ múlẹ̀ ni tádùn máa bá ṣe kó fẹsẹ̀ múlẹ̀ èmi ẹ̀yin la lè ṣe kó fẹsẹ̀ múlẹ̀ tá a bá dẹ̀ ṣe dáadáa kò ní fẹsẹ̀ múlẹ̀ tó tọrọ bẹ ni pé ọwọ́ tá a bá fi mu wọ́n ní amúkùn ẹrù ẹwọ́ olókèlè ń wò ẹ wò sàlẹ̀ bí wọ́n fẹ́ kó dáa ká padà sí táwọn bàbá wa ṣe kọ́ wa nígbà ayé ìjọ́un ó wà lọ́wọ́ ẹ̀rín wà lọ́wọ́ èmi irú èmi nísìnyí ìgbà tá a máa fi ṣègbéyàwó mo sọ fún wọn àwọn tó kíyà láti reason okùn búrà ìyàwó mi mo ò rí skẹ́ẹ̀tì tó wọ̀ sábẹ́ mo sọ pátá o skẹ́ẹ̀tì tó tẹ̀ ṣe wà ń tòsí skẹ́ẹ̀tì tó wọ̀ sábẹ́ mo ò mọ̀ bóyá kọ́lọ̀ white ni tàbí red ni kábọ̀ tó lè pátá. Lágbára Ọlọ́run mi dẹ̀ mo jábàálẹ̀ ìyàwó mi. Àsọpọ̀ àwọn tó bá jábàálẹ̀ wọn àsọ pé ẹ̀ṣẹ̀ wà àìmọye àwọn tó jábàálẹ̀ pé pẹ̀lú nǹkan tí àìmọ̀ bẹ́ẹ̀ ni àti pé ìgbà ìmọ̀ wà àgbà wa búra pé bá ṣe rí sọ fún mi ní èmi gan ń ṣe séǹtì ṣùgbọ́n dọ́tà tí mọ̀ pé nǹkan tá à ń ṣe yóò dáa jáwọ́ ń bẹ̀ ká tó má rí so ìwọ tó ń bá sọ tó lóògbọ́ wàá kéré oko ẹ délé lọ́jọ́ ọ̀la kó ṣe ti pè so irú wọn nísìn tó yẹ pé anything can goes ni torí owó nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ ní yunifásitì nìyẹn ìtọ́pọ̀ àníkẹ́ lọ́rọ̀ àwọn ọmọ wọ̀nyí àwọn 16-17 years old wọ́n ti dolóṣó gbogbo ọmọ secondary school 14-15 ti dolóṣó rẹ̀ bá rí wọn ní ìrọ̀lẹ́ níta gbangba ní ojú títì tó bá dírẹ̀ tó bá wo igi fún yín tó dírẹ̀ ìsanṣẹ́ gbogbo ẹ̀ ẹ̀rí ọkọ̀ ọmọ secondary school rẹ̀ ọjọ́ kan mo mọ́ láti Abẹ́òkúta mo lọ mọ́tò Ṣàgámù ní ìyànà tó tà
ní interchange ní ìjànìyàn tó tà lọ́gbọ̀n ní express junction lálẹ́ around 9:30 p.m. 10 mo rí àwọn wíníwíní yẹn àwọn lè wọ́n tí wọ yunifásitì èmo tí wọ́n mọ́tò àṣẹ mi kọ́kọ́ mo rí àṣà àwọn tó rí náà wà ń bẹ̀ wọ́n máa sọ fún wa pé máa pè mí níbo làwọn ọmọ yìí lọ báyìí wọ́n bá lọ kí ibi tó ń lọ nìyẹn ibẹ̀ náà bí òtẹ́ kan báyìí níbi after tó tà yẹn pé sálẹ̀ wọ́n níbẹ̀ wọ́n náà máa ń ṣe àwọn sí òwò ni wọ́n ní eré àkànbẹ̀ yẹn wọ́n nígbà wọ́n ní máa wà bẹ́ẹ̀ mo máa ṣe ṣekúṣe ń bẹ̀. Hello ẹ̀yin ará alẹ́ ọmọ tá a bí ire tá a kọ́ ọ rí ṣé wọ́n ti nílò àsìkí wọn àti kádàrá wọn tó bá wá ṣe tán wọn láwọn ò ṣoríire wọn láwọn ò lọ́mọ rí tó bá ṣe tán wá ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sáwọn kò yá wọn gan ẹ̀yin obìnrin kábẹ́ abiyamọ lẹ́yìn náà ìgbà tẹ́yìn wà bí ìyẹn tó pẹ́yìn náà má jayé ṣùgbọ́n ayé táwọn ajẹ kò jọ ayé ìjẹkújẹ láwọn ọmọ yìí ń jẹ ní ìsinyìí ẹjẹ ẹjẹ nípa yín first girlfriend mi ìyá mi ò mọ̀ pé mo ní girlfriend bá mi gbọ́ mo ní girlfriend ìyàwó tó mọ fẹ́ sílé tí màá mú délé báyìí àyà mi mo ti ṣe tán o mo jáde ilé ẹ̀rọ gíga o àyà mi ń dá láti mú ọ lọ rí gbàdúmọ̀ pé mo ṣe wà ní ìwò kan tó àkàn máa sọ̀rọ̀ ni mo ṣàlè ní kí n fẹ́ yàwó fún mi mo tún ní mo délé báyìí ẹsẹ̀ mi tún ń gbọ̀n ibi tó ń jókòó sí báyìí ẹ sọ dáàdì kí ló ṣẹlẹ̀ ta lé léyìí o ọ̀rẹ́ mi ni ok bàbá tí mo mọ̀rọ̀ lọ́wọ́ kò sọ̀rọ̀ bàbá ìyá náà dé káàbọ̀ ṣeun kí ló ṣẹlẹ̀ alálejò ẹ pẹ̀lẹ́ o ìyẹn náà sáré kúnlẹ̀ ẹ pẹ̀lẹ́ mà ẹ pẹ̀lẹ́ ká ń gbọ́ ta lé léyìí ń gbọ́ báwo ló jẹ́ ó bá ojú mi mo ní ẹni tí mo fẹ́ nìyẹn ẹni tí mo sọ fún yín pé mo fẹ́ nìyẹn mo tún sọ fún wọn ó tún kọ́ mi lẹ́nu mọ túmọ̀ ẹ̀ ó tún kọ́ èmi gan ti ṣẹ́mọ̀ ìpáyà yẹn wà nínú èèyàn ìbẹ̀rù yẹn wà nínú pé òbí èèyàn lélẹ́yìí pé bàtà rẹ̀ sọ fún wọn tán oníkàkú dẹ̀ gbà wọ́n dẹ̀ gbà wọlé ọmọ bo ni ẹ́ ọmọ Ìgbà ni ẹ́ ọmọ Ìjẹ̀bú ni ẹ́ ọmọ kan ni ẹ́ wọ́n dẹ̀ gbà wọlé that is the end àwọn dẹ̀ sọ pé o ti mélòó ìwà o àbí òbí tó dáa nìyẹn títí bàbá mi fi kú kò dẹ̀ rí mi lọ́wọ́ mi ìyá mi ṣì wà láyé kọ́lọ́run dẹ́rẹ́ lọ́ra ẹ̀mí ẹ̀sìn kò rí mi lọ́wọ́ mi tí a bá rí mi pẹ̀lú ìyàn kan báyìí òkè ìjọ kan mo lọ lúwa a lọ ṣe mítìn kan àwọn kan wá láwọn fẹ́ sùn nílé wa nílùú mi àwọn obìnrin méjì kan wọ́n ní gbàṣẹ mítìn tán wọ́n náà fẹ́ lọ àwọn ìgbà sùn ní ẹ̀ máa bọ̀ nílé bàbá sùn lé mi ní ìlú wa ìyá mi ò sọ̀rọ̀ ìgbàjọ́ kejì tá a máa lọ ló bá pè mí sẹ́yìn ṣé àwọn òlélẹ̀ ó ní àwọn ọ̀rẹ́ mi ni wọ́n á ṣe mítìn ní ilé àìbá ẹni ilé ẹlẹ́ni kí yẹn máa rìn lálẹ́ 7:30 dẹ̀ ti lù mo lè kí ìgbà àti àwọn tájọ wá àti dírẹ́bà mi ká sùn bí báyìí mo jù ní oníṣẹ́ dírẹ́bà mi ibi tó ń gbé kò jìnnà síbí kó máa lọlé tó bá dijọ́ kẹta á gbé wa ni. pẹ̀lú bẹ́ẹ̀ ti ṣe dàgbà tó nìyẹn o. mo sọ fún yín nǹkan tí mo sọ yìí ọdún yìí ló ṣẹlẹ̀ o ìmájìmá ẹ wo èjì mi ẹ wo ọjọ́ orí mi o gbogbo wọn tí máa bí mo ti bí tán o ọyẹ yín kò kí wọ́n máa pa mí o tọrọ ṣeré nìyẹn. ẹ ṣeun ó yá fún àǹfààní àwọn ọmọ wa òde òní ẹ bá wa gbà wọ́n ní pàápàá jùlọ àwọn obìnrin wa ẹ bá wa gbà wọ́n ní ìmọ̀ràn kí ìmọ̀ràn náà kó lọ sọ́dọ̀ àwọn ọmọkùnrin ọ̀dọ́kùnrin tó jẹ́ wípé àwọn náà wọn bí ká sọ pé bí ọgbọ́n àyíníkà ayé ní padà nínú bẹ́ẹ̀ ṣe kọ́ ẹ̀kọ́ eléyìí ẹ̀kọ́ yẹn wípé nígbà míì wọn àwọn obìnrin títí wọn máa pè lórúkúríṣiríṣi orúkọ orí yẹn náà máa wú lágbàgbé wípé ará Èkó tó ń pè ní Sisi ló sọ́dọ̀ pọ̀ àjẹsẹ́ yìí. ẹ̀yin ọmọ iléèwé gíga ẹ̀yin obìnrin àti ọkùnrin ìbálé ó sì ṣe pàtàkì bọ́bá dẹ̀ ti jábàálé ẹ nípa ìmọ̀ òun sọ pa réèpù nìkan kọ́ o
ìgbà tó mọ̀ pé kò dáa ó sì lè stop ẹ̀ láti change ayé ẹ̀ sí dáradára. Ẹ̀kejì ọ̀tọ́kùnrin tóbìnrin mo sọ bẹ́ẹ̀ yẹn obìnrin kọ́kọ́ o àtọkùnrin àtobìnrin. Ẹ̀kejì ẹ rí wípé nǹkan tán rán yín lọ ṣe nílé ìwé lẹ dojúkọ. Àsìkò àti bọ́kùnrin bóbìnrin sùn sì máa wà tó máa sú yín. Tẹ máa rí báyìí tó kò tiẹ̀ nílé mọ́. Abẹ́ ẹ̀ gbọ́ mi tí obìnrin kan máa sọ tóbìnrin jẹ́ pé we are sexually active tọ́kọ ẹ̀ máa pàṣẹ máa sọ pé wò ó rẹ̀ mí jàre. Ohun tó máa jẹ tí pẹ́pẹ́pẹ́pẹ́ tó ń kọjú lábẹ́ tó gbóná wá ló ń ṣe ẹ farabalẹ̀ ẹ ṣe. Orúkọ yín àti ipò tẹ́ dùn nípínlẹ̀ Ògùn lẹ́ẹ̀kan sí fún àǹfààní àwọn tó ṣẹ̀ṣẹ̀. A ti sọ fún yín orúkọ mi ni Felix Olúwaṣeun ọmọ Agbẹ̀san wá. Pẹ̀lú ìrọ̀fẹ́ Ọlọ́run mo jẹ́ alága Asuss Ogun State, chairman of Asuss Ogun State. Pẹ̀lú ìrọ̀fẹ́ Ọlọ́run èmi kọ́ o Ọlọ́run ló fi wá síbẹ̀. Kódà ẹ ṣeun bàbá wa Dr. Felix pé àwọn wá kàn sí ẹ̀sìn gbọ́ àtọwọ́ tẹ̀sẹ̀ pé Ọlọ́run nínú àná ìlú ìbáyé tó kọ àjọ yìí débù tí ò kù. Àmín. Ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí.